Àwọn ìgún wẹ́wẹ́ ní ìṣàwò ní ìsádùn ayé. Àwọn ìgún wẹ́wẹ́ ní ìṣàwò lóde ọ̀run. Léèjìká ni wọ́n ń ṣàwò lóde Ifẹ̀ ní bí oṣù kan ti mọ́ wa. Onífà fún òkúrò kan tó dà ní ìṣọmọ òdúdú wa. Láti kékeré wúrà dé ọmọ yèyé àdúfẹ́. Bàbá ń lè Ìjẹ̀bú. Ọba ń tàlẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín. Àǹtí akọ̀wé, bọ̀dá akọ̀wé, gbogbo yín mo kí. Gbogbo ẹ̀yin màjèṣín léyìí, gbogbo yín mo kí o. Ẹ yá mi létí yín ètò tún, ẹ fi tòsí ilẹ̀. Dádì, ẹ má pariwo mọ́. Mọ́mì, ẹ fariwo lẹ̀, ẹ ṣẹ̀nu kẹ́mú. Ìtumọ̀ àlá yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ jàǹfààní rẹ̀. Mo ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ kì í sọ̀rọ̀ ọdún 6 sẹ́yìn pé àwọn àlá kan ń bẹ tó jẹ́ pé tí èèyàn bá la ẹ̀dá máa ti bí àlá dára ẹ̀ mọ̀ irú èèyàn tó jẹ́ láyé. Èèyàn máa ti bí àlá dá ara ẹ̀ mọ̀ irú bírin àjò ayé èèyàn ó ṣe rí. Láti pàṣẹ àlá ọkọ a máa dárú ìyàwó tó fẹ́ mọ̀ bóyá ọ̀dàlẹ̀ ni tàbẹ́ni ire àbẹ́ni àṣà fún. Ìyàwó náà máa ti bí àlá dá ọkọ tó lóun fẹ́ fẹ́ wọn mọ̀ pé ẹlẹ́tàn èèyàn ni pàmí ń kú ọkọ ni. Ọ̀rẹ́ méjì a máa ti bí àlá dára wọn mọ̀ pé ọ̀dàlẹ̀ lọ̀rẹ́ mi yìí. Èèyàn a máa ti bí àlá mọ ègún ìdílé tàbí ogun ìkọ̀kọ̀ tí ń jani tó farapamọ́. Àlá tí a bá la àkìípa mọ́ra o. Tí a bá pa àlá mọ́ra ìyá rẹ̀ ó jẹ ní títí láéláé ni. Àlá ọ̀gọ̀ ẹni ọlálà lọ́gọ̀. Kí lòun wò tálà fi ṣe mọ́ ọ lára? Àlá abú ò ní ṣe mọ́ gbogbo etí tí ń gbọ́ mi o. Ẹ̀yà mi létí yìí. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Àyándàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tí èèyàn bá lálàyé pé òun sábà máa rí àwọn ọba aláyé pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ tàbí pẹ̀lú ọ̀pá àṣẹ tàbí pẹ̀lú adé, bóyá òun rí wọn wọ́pọ̀. Ṣé rí irú àlá yìí? Mo ti jẹ́ ó yé wa nínú ọ̀pọ̀lọpọ̀ èyí mo ti tún fún wa pé oríṣiríṣi ọ̀nà ní máa gbà wá o. Oríṣiríṣi lọ́nà táwọn máa gbà wá o. Ṣùgbọ́n tó o bá ń gbọ́ túmọ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan yóò jẹ́ kó máa dè yí pé èmi lè yí ń bá wí. Ṣé ríru àlá yìí ń túmọ̀ sí pé ìwọ tó ń lárú àlá yìí èèyàn ńlá ni ọ́. Ọjọ́ ọ̀la rẹ̀ ó dáa. Ó ga jù bó ṣe lérò lọ. Kò túmọ̀ sí pé báyà ọjọba ń lé yín o. Kò sì túmọ̀ sí pé báyà ò ní ìjòyè o. Ẹ máa gbọ́ mi yé o. Ṣùgbọ́n àlá yìí ń sọ ọjọ́ ọ̀la rẹ̀ bí ó ṣe rí ní ń sọ fún un. Ṣé mọ̀ pé ìdílé ẹlòmíì wọn èé jọba, wọn èé jòyè, wọn èé jẹ balógun débi wọn jẹ agbọ́pọ̀ ọba ìsìnlárú àlá yìí. Ṣùgbọ́n òun tálá yìí ń jẹ ọmọ ní pé èèyàn ńlá ni ọ́, orí àpèsè ni ọ́. Igi iwájú òde tọmọ aráyé wá tẹ orí sábẹ́ ẹ̀ ni ọ́. Àmọ́ igi iwájú òde, igi tí mẹ́wájú ta yín kọ́ tí gbogbo yín ó jókòó lábẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ká atẹ́gùn yìí sì ti ẹ̀ dá igi ẹyọ kan ní o. Ẹ wo iye èèyàn tí ń jàǹfààní lábẹ́ rẹ̀. Èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run sí ọ.
ìtumọ̀ ọ̀rọ̀ yìí ò yọ èèyàn kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wá bá ọ fún bùkátà bọ̀dá lágbájá ẹ dákun àti lágbájá ẹ dákun ẹ bù mí ìwọ yìí kan náà ni wọ́n máa wá àǹfààní wá sára rẹ̀ bó o láǹfààní ara rẹ̀ o sì wá nídìí fíafíà táyé ò ní bọ́ lògo rẹ̀ tó jẹ́ pé ìwọ tó ní ògo rẹ̀ ìwọ náà ló lo ògo rẹ̀ sórí irú àlá báyìí oríṣiríṣi ọ̀nà ni máa bá wá mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa ṣùgbọ́n ń kà díẹ̀ fún wa kó lè bá a tún yé wa. bóyá oríra rẹ nílùú pé ìwọ àti bí àwọn gómìnà ẹjọ́ ń jókòó jẹun ẹjọ́ ń jókòó ṣèpàdé àràrú àláyé ni tí mo ní ó lè wá níwà kọ́ má jọra wọn ọ̀kan ni. tàbí kọ́ ọmọ ríra rẹ yí pé ìwọ àti ààrẹ orílẹ̀-èdè ẹjọ́ ń jókòó jẹun ẹjọ́ ń jókòó sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń wáyé àràrú ẹ̀nì. tàbí kọ́ ọmọ ríra rẹ yí pé ìwọ àtàwọn èèbó ẹjọ́ ń rìn pọ̀ àbẹ̀ ẹjọ́ ń ṣeré àbẹ̀ ẹjọ́ ń jẹun ìtumọ̀ àlá yìí kan náà ni. tàbí oríra rẹ pẹ̀lú àwọn olórin ńláńlá àbáwọn sẹlẹbírìtì ńláńlá láwọn tọ́lọ́run ti ní ìṣẹ̀dá wọn sọ̀rọ̀ sókè. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà ìṣẹ̀dá yín sọ̀rọ̀ sókè o ẹni ìṣẹ̀dá rẹ bá sọ̀rọ̀ sókè òun lògo rẹ̀ tàn gbogbo ẹ̀yin tó gbòyìn sí tàn kò ní kú mọ́ yín lójú o. tọ́ ìtumọ̀ aláyè náà ní lọ ní sísẹ̀ǹtẹ̀lé bẹ́ẹ̀ yìí máa yíra padà yìí máa yí padà tó bá ìṣọ̀tún gbà mí yóò ìṣòsì ń gbà mí tó bá wá ń lárú àláyè ọ̀wà sẹ̀nu kẹ́mú ọ̀bọ ó tún ní wọn ọmọ tó máa sẹ̀nu kẹ́mú gbẹnu rẹ lọ́wọ́ ní ìjẹ́ bẹ́ẹ̀ tó bá wá gbẹnu lọ́wọ́ náà kí ni solúsàn ń kà fún kí fi jẹ́ kí àláyè kó wá sí ìmúṣẹ àti ohun tí ẹ jẹ́ kí àláyè wá sí ìmúṣẹ wọ́n kà fún un. ṣe rí ní tó kó bá ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rèé o ọ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ọ̀ ń lọ mọ́ṣáláṣí ọ̀ ń ṣàdúà ọ̀ ń gbààwẹ̀ ọ̀ ń gerí òkè ọ̀ ń wọnú òkun ọ̀ ń wọnú ọ̀sà gbogbo bí wọ́n ní ọwọ́ lọ́wọ́ yàtọ̀ ẹlòmíràn ni òun ti wẹsẹwẹsẹ ọ̀sẹ̀ gan ti dáhùn mọ́ ìkìlọ̀ ṣàgbà ògùn ẹ̀yin ọmọ yìí pé ìkìlọ̀ ó ṣàgbà ògùn ni ní ọ̀pọ̀lọpọ̀ ń tọ́pọ̀lọpọ̀ fi kó bára wọn bí ẹlòmíì ti ṣàdúà tó áfíríkà yìí lórílẹ̀‐èdè tó tún ṣàdúà jù wá lọ ń bẹ láfíríkà yìí àbí lágbàáyé ni ká pè ẹ mọ̀ pé àwọn àgbáyé mi bí àwọn kọ́ńtírì mi wọ́n jù wá lọ ní áfíríkà ṣùgbọ́n báwọn èèyàn wá sí ń gerí òkè tí wọ́n ń wọnú òkun tí wọ́n ń wọnú ọ̀sà tó kí ni tó ń fa ìjákulẹ̀ tí ò jẹ́ kí ìtànà ògo wọn ó tètè ṣiṣẹ́ gbogbo prayer point ayé yìí ni wọ́n ti gbà tán wàá gbọ́ yẹn ń já ọ sí nǹkan kan ìwà a máa dènà ògo ẹlẹ́mìíràn sọ pé òun bàbá ọgbọ́n tó wí bẹ́ẹ̀ ni mo wí fún ọ wọ́n sọ̀gbọ̀n ẹ̀yọ́nú fún un ní òṣìṣẹ́ èèyàn mélòó ni wọ́n gan rẹ́rìn sí bí ẹlòmíì ti ń ṣàdúrà tó ti ń gbààwẹ̀ tó bóyá ìṣẹ̀dá rẹ̀ kò fẹ́ àbòsí ti fọ́ ayé ẹlòmíì ó yẹ kó máa ṣàánú lóòrèkóòrè ahun ni àti yọmúrí kan fi ṣe sàárà ó ní ẹlòmíì lára ẹlòmíì tọ́lọ́ máa jàjà ṣe ní láńlọ́ọ̀dù yàrá méjì yóò máa ní àwọn ayálégbé rẹ̀ yóò máa ní wọ́n lára ni ẹlòmíì látara ìwà ìgbéraga lọ́jà ẹlòmíì bọ́ ẹni tí ó ṣe ọ́ láàánú ò tí mọ̀
má torí pé ó jẹ́ mùsùlùmí kó máa retí pé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni ó ṣe ọ́ láàánú kò rí bẹ́ẹ̀ o ọlọ́run ètò bẹ́ẹ̀ o lè ráàánú rẹ̀ látọ̀dọ̀ kìrìsìtẹ́nì kódà látọ̀dọ̀ abọ̀rìṣà gan ò lè rí nígbà wọn bá gbéṣẹ́ fún ọ ọjọ́ abánikọ́lé nìsín wọ́n gbéṣẹ́ fún ọ wọ́n gbéṣẹ́ bí 100 million fún ọ ó jẹ́ èèyàn láti bẹ̀rẹ̀ bó jẹ́ èèyàn ìwà mo tó tún ṣe nú ayé ọmọ ẹ̀dá kì í ṣe kékeré bọ́ bá ṣe dáadáa fàjẹ́ tí ń lé ọkì gan yọ sọ pé adúrú dáadáa tọmọ yìí wá ń ṣe yìí èmi ló tún ṣe yìí fún ọ̀dà wa jẹ̀ǹjà ọ̀sìn kankan ṣe báyìí lọ́nà rẹ̀ ọ̀bàlá ẹlòmíì ẹnu rẹ̀ ní ọ̀mọ́ tí ń kó bára rẹ̀ ẹlòmíì kì í fàṣírí ayé ẹ̀ pamọ́ lógún fi ń wọnú ayé ẹ̀ o tó bá ti fẹ́ da fẹ́lòmíì tó bá ti lárú àlábáyé kò ní mẹ́ni tí ó rọ fún ọ̀rẹ́ rẹ̀ ni ó tún rọ fún ọ̀rẹ́ tí ò rí gàrí wà mú tẹ́lẹ̀ tó rọrú àlábáyé fún ìyá àbálẹ̀ ya fẹ́ kan kéjì ọgbàlẹ̀ aláwọ̀ ní ẹ bá ń de lágbájá mọ́lẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ èèyàn tó fẹ́ jẹ́ yìí ẹ̀rí nǹkan ọ̀nà tí ogun bá wọlé ẹ̀yẹ parọ́ mọ́ súnmọ́ ẹ̀yẹ parọ́ má jẹ́ mọ́ ogun àfọwọ́fà lọ́pọ̀ jù àwọn èèyàn ṣáà ń gbọ́ mi sẹ́ àní ogun àfọwọ́fà òun lọ́pọ̀ jù nínú ayé níjọ́ tí ogun àfọwọ́fà tó bá ti lọ nínú ìrìn àjò ẹ̀dá níjọ́ náà ni nǹkan ti ṣe yé mú o níjọ́ náà ló ti ṣe kí ni mo pè é níjọ́ náà ni gbogbo nǹkan ló ti ṣe yé mú Elédùmarè kò ní fi ẹnìkọ̀ọ̀kan wálẹ̀ nta fẹ́ òun ọlọ́run ọ̀sẹ̀ fún wa èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àlá kọ̀gọ́ o gẹ́gẹ́ mo ti sọ fún wa lẹ́ẹ̀kan ẹni ọlọ́lá lọ́gọ̀ o ta ni wòlíì rẹ tó ń ṣàlá fún ta làáfàá rẹ tó ń sọ àlá rẹ fún ṣé àlá tí wọ́n bá lá ọ̀rẹ́ rẹ lọ ń sọ fún ni mọ̀rú ẹni tó ń bá ń rọ́ tó ń fọ̀rọ̀ rìn àjò ayé rẹ lọ tí ẹsẹ̀ ni tí ó darí rẹ sígbè ìwọ náà kọ̀rẹ́ẹ̀tì ìwà rẹ ìgbéraga gbé kalẹ̀ oore náà tún níwọ̀n o oore tẹ́lòmíì ń ṣe ọwọ́ ọ̀kà èèyàn ní í ṣe é sí o worú èèyàn tó ń ṣoore fún á dára fún wa kò ní dàlẹ̀ òjò kí rọ̀kọ́ tàṣe ilẹ̀ olóore gbogbo wa kò ní tàṣe wa a kì í bá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group WhatsApp oríṣi méjì ló wà tìdákọ́ńkọ́ ń bẹ gbàgede ń bẹ tìdákọ́ńkọ́ yìí ọ̀rọ̀ àṣírí pọ̀ ń bẹ bá mú ọ̀rọ̀ àṣírí wo làá sì ń sọ mẹ́ o àṣàwó mẹ́ o mo tá à ń ṣe mẹ́ ní pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ti filẹ̀ ẹ bá béèrè kò yé yín dáadáa á ṣàlàyé ẹ̀ fún yín àbí ẹ láwọn àlákà kò yé yín ẹ mọ̀túmọ̀ rẹ̀ á tó a fi yẹra wa a sì sọ ọ̀nà àbáyọ rẹ̀ fún wa láì gba kọ́bọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wọ bẹ̀ 5,000 lẹ́ẹ̀ fi wọ bẹ̀ èyí ò dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé gbàgede ni tá à ń pè ní pọ́pílíkì ẹ̀ láǹfààní àti bèrè kankan ọ̀fẹ́ lẹ́ẹ̀ wọ bẹ̀ tọ̀ èyí ò dúró bẹ́ẹ̀ tó bá fẹ́ tọ́jú ara yín nílànà ewé àtegbò bóyá lórí àrùn ara ni àbí lórí ọ̀nà iṣẹ́ yín ẹ kàn sí wa tá a bá jẹ́ pé òkè òkun lẹ́wà ni àbí àárín ìlú náà lẹ́wà ni ẹ fẹ́ kí DSL lọ́ba yín gbé ẹ̀yin lẹ́sànwó rẹ o àbá yín gbé fún wọn bá yín gbé ìyẹn náà dúró sí ẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ tọ́ ẹ wá rí i pé ẹ fẹ́ béèrè nípa àrìn àjò yín ẹ̀sánwó ẹ lè ti máa gbọ́ pọ̀lọpọ̀ fídíò mi tẹ́ ẹ̀ ń wojú èmi gangan fídíò yẹn ti pẹ́ o kì í sọ̀rọ̀ ọdún 6 sí 7 sẹ́yìn o àdánlóòdù rẹ̀ síbẹ̀ ni ẹ máa gbọ́ 2000 kìíní ká irọ́ o láyé àtijọ́ nìyẹn o kì í ṣe láyé òde òní àwọn àdírẹ́sì tẹ́ máa gbọ́ mẹ́ni pé Bàrígà Akínọlá àbí gbólóhùn ṣeré kankan oríṣiríṣi bí nígbà kan nìyẹn gbà kan nù ìyẹ̀sà yìí òde òní yìí mọ́ òṣèjẹ́ nìyẹn á dára fún wa o bí ètò yìí bá tì ọ́ lọ́wọ́ má dé mọ́lẹ̀ wọ́n náà máa pín káwọn èèyàn jàǹfààní rẹ̀ irú àlábàyè kò ní mẹ́pọ̀ wá múyọ̀ wá kò sí mẹ́ sẹ́nu rẹ̀ kẹ́mú má sọ fún yàn o sì máa ṣàdúrà kó máa ṣe sàárà ẹni tó bá wá ń lárú àláyè mo fọlọ́run bì ọ́ ibi tí àwọn èèyàn rẹ bá pọ̀ sí tó gbọ́n ìtakété kọ ìra díẹ̀ torí ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé torí àwọn tí máa fi ojú káàyàn bọ́
tí máa fojú já eré bọ́ lára ẹni àtàwọn tí máa fi ẹ̀mí dènà ògo èèyàn torí pé ojú jojú lọ ẹnu sì jẹnu lọ ọwọ́ jọwọ́ lọ èèyàn júyàn lọ. àwọn olójú inú ubú ń bẹ tó jẹ́ pé ẹni wọ́n bá fẹ́ dáa fún àwọn tètè máa rí wọ́n wàá jábọ́ bí mọ́ngòrò tí ò gbó gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àwọn ojú tí máa já ògo èèyàn bọ́ tí ejò ṣiṣẹ́ wọn ò ní rìnà rí yín wọn ò ní rìnà rí yín tó a kì í bá àwọn ẹlẹ́fẹ̀ẹ́ bá mi sọ̀rọ̀ ní ìdákọ́ńkọ́ ń fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà méjì ń sì fún yín ní ti Kútọ́nù méjì ń fún yín ní ti Côte d'Ivoire méjì ọyà mú gègé yín kẹ́ fi kọ́ +23480 3298 3298 +23480 3298 3298 àkọ́kọ́ nù +23489 38658 +23480 890 38658 méjèèjì ti pé òkú torílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 òkú torílẹ̀-èdè Côte d'Ivoire +225 05 84 81 11 31 ẹ̀túgbọ́lẹ̀ kẹsì +225 05 84 81 11 31 òkú kejì +225 05 06 13 49 43 ẹgbẹ̀rún kejì +225 05 06 13 49 43 gbogbo ohun tá a fẹ́ òun lọ́lọ́run ó ṣe fún wa ẹ̀rí èyí tá a fẹ́ ìṣẹ̀dá wa yóò lè jìnnà sí wa kété òṣèlú bá amúlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn ó dára fún wa o ire o ire kàbìtì nílé gbogbo wa o. bàbá rẹlẹ ìjẹ̀bú ó kọjá lóko pápá ó kọjá lódò ìsinmi ni ó dé kó ìkú ní tìkìtìkìtì pé bàbá bá koríko ó bóbìnrin òjòwú yèyé ń fẹ́ràn ajá mu ní ó fi gbá ìjàpá ṣe bẹ́ẹ̀ obìnrin òjòwú ńlẹ́. Bàbá lè rí nílẹ̀ tàbí lórí òbí, ilẹ̀ náà máa pàdé òòrè. Ìrìn àjò tó kù pàdé ìyá ọba ọba ìta, ògbólógbò níta ọ̀la ni ó.